mo kí kété ọmọ Èkìtì nítúlé tó kó ní kété bìkì báyà o ìdarí ìtẹ́tí gbọ́dọ̀ mo fẹ́ sọ ṣí rí ọ̀rọ̀ kẹ́lílẹ̀ èyí sọ̀rọ̀ pé mẹ́bàá ìlú kẹtàn ọmọ bá lù kẹtàn ṣe bá o ogun ti ọlé o ọ ti ṣọ́ọ̀jù bá ogun ti ọlé sèkìtì agbùdọ̀ pretend pẹ̀lú àmọ́ o agbùdọ̀ pretend pẹ̀lú àmọ́ ogun ti dẹ́kìtì mo kà á lórí social media wípé wọ́n wọnú Èkìtì wá pé wọ́n ṣá security man pa wọ́n dẹ̀ kó àwọn obìnrin méjì wọ́n kó wọn wọnú igbó inú igbó bọ́n kó wọn wọ̀ nílùú Èkìtì Fúlàní lẹ́kìtì ká pànìyàn nínú Èkìtì lè ti dé Ìbàràpá Èkìtì ti gangan nílé o àbí ìgangan Èkìtì lè ti di gangan tó kẹjẹ ní gangan fẹ́ àṣẹ lẹ́kìtì ayẹ kẹrí bá o kẹtì alágbára Èkìtì kẹtì ọba Èkìtì pápátá mo challenge rin mo pè é kó jẹ́ kí kẹtì ní dákẹ́ ìkọ̀sọ̀rọ̀ kọ̀ọ̀kan rárá ẹ̀sìn kankan nínú ibà kọ support alágbára Èkìtì ẹ̀sìn ayọ̀kan nínú ibà kọ sọ̀rọ̀ rárá pé kò gbọ́dọ̀ lẹ́nu rẹ̀ wí bá ní pòsíṣàn bẹ́ẹ̀ yẹlé nípa alágbára nípa Èkìtì ṣí ló pé èèyàn mẹ̀kúnnù nìkan lọ́rọ̀ abáwí ni iyo kọ́ra kí ló bá dọ́dún kókó ọmọ lòun gà fún fẹ́ǹsì o ọba gà sọ adénú àṣà lọ kété ọjà kí wọ́n mọ Èkìtì kan alágbára Èkìtì kan kóra ẹjọ́ kẹ́ ń jà yẹn òrìṣàmì kàkà rẹ̀ jáde ọmọ kọlọ yà bọ́ọ̀ṣì sọ̀rọ̀ lójoojúmọ̀ mẹ́gbọ́n rẹ̀ nínú mi dùn sí ọ ìjàlébà àmọ́ ìyẹn alágbára Èkìtì ìjà mọ́sọ́pọ̀ amúdàlé lájẹsẹ ìjàmbá bíbá ọpẹ mọtẹ pariwo ọ̀rọ̀ kágbé gbọmọtẹ pariwo ọ̀rọ̀ ní kété ti gbọ́ kàn ti bọ́ sí mi lẹ́nu ni ọ̀rọ̀ yọ ọdún bó ṣe dáa mo wí sálùgbẹ mi ẹ Fúlàní tó kún gbogbo inú gbóra o mo èléyìí kò léra bọ pariwo títí ẹsọ dídá bọ́ọ̀ lè tìyàn sí kété alójúbá wí òótọ́ ni mi lọ́dún náà sọ́dún rẹ̀ sọ ọ ti dákéde lójúbá ó ti léètì ẹ̀dẹ̀ tún léètì náà Èkìtì onílé Èkìtì ra o ìjà apagbo yé Èkìtì ká ibi kékeré wọn bá ti fẹ́ jẹun elétọ̀ yìí báyìí ká kété ọ́nìkọ́ni kọ́ bá ti ọ̀nà ọ̀dọ̀ ra kọ gbèrò burúkú ọ̀nù gbóra pátá kékeré bẹ̀rẹ̀ àgbẹ̀sí ìbẹ̀rẹ̀ àkúsí àtọkùnrin àtọkùnrin náà kí kété ọkúsí ní gbóni bẹ̀ kété ogbó yẹn ni ìyàlá mọ́rúkọ gbóra o ìyẹn Fúlàní mọ́rúkọ gbóra àwọn mọ́rúkọ kù gbóra ẹjẹ́ lúlu bí kan bí n bá kété ogbó kàrí bá pátá mọ́rúkọ rẹ̀ ìjà kẹsí ọmọ náà ìjà ṣe tutù ọjọ́ méje kí ọmọ náà àmọ́ ọ̀nù gbó kété ọ̀nù kó bá wú múnú gbó ṣe lé kó mọ́ kùkù bójú ṣe ṣàmọ́lẹ̀ iṣẹ́ ìkàlẹ́ta ọyá kan tanú gbó yẹn láṣẹ kan tán láṣẹ èédú apanirun níbẹ̀ odò láburúkú kẹwọ́ pàán oyin àtàpá kẹta níbẹ̀ kan ṣẹ̀pẹ̀ fún gbogbo onúgbò ẹni pátápátá kan bá ti ń sọ ọmọ àgbẹ̀ ìjòkó sílẹ̀ má jáde ọmọ kan bá rìn lọ sínú gbólúgbẹ̀ ẹ̀hún kò dún ẹ̀ bá rí onímọ̀ torí ọ̀rọ̀ tó kọjá ọkàn mi ṣeré o ọkọjá ọkàn mọ́ ọyọ̀ bẹ́kẹ́ mú o gbogbo alágbára lẹ́kìtì kẹjá alágbára níkẹrẹ kẹjá alágbára lọ sí lúdó líjẹrò lúlógbò láfà lọ́ra lífẹ̀ṣẹ̀ lọ́mùwò líkọ̀lé lítàpá líkẹtẹ́ bí alágbára bá ti yà pátá ìdarí ìdílé ìfọwọ́sowọ́pọ̀ ìjà abẹ́rẹ́ náà fa o àti ọlé o èyí sọ ẹ̀bọ̀ láyé àtijọ́ náà ti wá àrànà dẹ́ẹ̀dẹ́ ojú náà bá tó bá òkè tọ́ra náà bá tó ìyẹn ọ̀dọ́ gẹ́gẹ́ mo blame wọn tó náà kọ́kọ́ pa á lẹ́kùn tẹ́lẹ̀tẹ́lẹ̀ àndẹ̀ dìde kan fọ́ọ̀mù tíì kọjá pé yóò mú repel enemies títí kan tó padà lóru kan tó tún wọn pa again ọ̀nà bá gbà mí létí lẹ́yìn ojú tì àmọ́ ọkọ̀ bá gbà mí lójú lẹ́yìn méjì ojú tì èmi ti ka mi nínú ìdarí ìyẹn náà hàn agbọ́dọ̀ wọlé sí ọlọ́rọ̀ bẹ́sẹ̀ wọlé sí kẹjọ ọlọ́rọ̀ alẹ́ kẹjọ ara ìgbọ́bọ̀ tí ń ṣẹlẹ̀ ní Ṣàgámù agbọ́bọ̀ tí ń ṣẹlẹ̀ ní gangan agbọ́dọ̀ máa ṣe sáńpù yà ayẹ kẹ́ ṣiṣẹ́ dùgbọ̀ kí Sunday Igboho àtún wọ́ọ̀rì ọ̀rọ̀ rẹ̀ abọ́ lẹ́kìtì káwọn fẹ́ gbèjà rẹ̀ lẹ́kìtì àti ojú tí a ní ni o ìjà kẹjọ alágbára Èkìtì òrìṣàmẹ́kà mostly mo fẹ́ nàrọ̀ ọmọkọlọ yà bọ́ ti ń sọ̀rọ̀ kí tó gbà kọ́ ẹ̀ ní ọlọ́ra ayé àrí ọmú ayé ní rí ọmú kẹjọ alágbára Èkìtì kì í gbéra ìdì kì í fẹ́ gbèjà Èkìtì pátápátá kẹjọ ní gbogbo ìròyìn àṣìṣe agbára ni ẹ àdójú ìdàkọ yín o kéde mi ṣagbára ẹ àdìsàpọ́ìntì ni ìjà ṣe mítì alágbára kéde alágbára ìjà kóra ajọ Èkìtì ni mi gbé Èkìtì mi kí n ránṣẹ́ sí mi màá kí kéde àjòkó kájọ sọ ká yóò ṣe ẹni ìdìwà kú gbóngbó lọ sínú gbó wáyé ajá rẹ bẹ́ẹ̀ no olùlera la àkáṣẹ jọ ni ìbọ̀ kí gbígbóná jọ létí hàn n kè ṣùgbọ́n bẹ́ẹ̀ jẹ́ kí n fẹ́ṣù jẹ́ n kè ṣògbọ́n bá bẹ́ẹ̀ jẹ́ kí n fíṣọ̀kú jẹ́ aláburúkú kẹsàn án aláàrẹ̀ ọ̀dọ̀ níbi kìkì tẹ́lẹ̀ báyà agbára ẹni tí àmọ́dé mọ̀ wọ́n ti ya o àfi ká bá mọ̀ kò fẹ́ lò mẹ́ẹ̀dẹ̀ mọ́ rísìn kí ọmọ Yorùbá kàn ṣe pìtì yan Fúlàní burúkú yẹn kẹpà nìyẹn àmú ọtọ́ ọmọ Fúlàní ní Ìbàràpá lẹ́jọ́sí ẹ̀yà kún ọkọ̀ ọlọ́pàá dọ́kun fi Fúlàní lẹ̀ èyí kẹgbẹ́ ní kọ́lọ́kọ́ ọgbẹ́ni ni Fúlàní kọ̀ ìpanu lúlu bẹ́ẹ̀ ni ọgbẹ́rẹ́ èyàn kẹ̀yà rìpọ́tì ọmọ Oòduà kẹ̀yà rìpọ́tì ti ọmọlé títí dìgbò náà ti fi ọmọ yẹn sílẹ̀ tí irú àṣàbẹ̀ yìí nílá yakó ìjọ kan ní bá ti jẹ Fúlàní ìgbọ́lẹ̀kìtì ìjọ kì bá ti bú Fúlàní ìmọ̀gbùn kọlọ́pàá ìmọ̀dẹ̀lúpa ẹnikẹ́ni ra tán sórí àárẹ̀ kí wí kí a lọ ó ti yẹ ohun mẹ́wì náà ó ti yẹ àmọ́ ìyòyè Fúlàní
ìtàn sórí àárẹ̀ kí a lọ egbùdọ̀ lọ́jọ́ ìjálẹ̀ egbùdọ̀ lọ́sàn nìjálẹ̀ kàmúkú ìjàre o ìjàbójútọ̀rọ̀ rárá o kẹsì ìpẹ́jù ìjàbójútọ̀rọ̀ rárá o ìjàre mo mọ́lẹ́dùmọ́lẹ́ bẹ́ẹ̀ èyí ọkùnrin lẹ́kìtì mọ́mọ́ yín dáadáa yín èyíra kì í dákẹ́ kì í jà ìdèdè èyí ìṣọ̀rọ̀ pé ká má jẹ́ ṣe ọmọ níbọ̀ ká má jẹ́ra ìkòṣó àjẹ́ni bá kí n dáàmú òwe lájẹ́ lóòótọ́ ìgbẹ́jẹ̀ ọ̀dáni kí n bá kí n bí wọn fúra ní ọfà kí n bí wọn fíra ìbí wọn fúra ní ọfíra kọ́fà ṣòtọ́ ní lájẹ́ ìjàre ìmọ̀ wà nínú ìmọ̀jẹ̀gun àtẹ̀yìn ọ̀nà èkìtì kẹpa o ẹ̀bẹ̀ wọn bẹ́ kéterin èmi ọmọ rin ọ̀dúndún asòdédèrò èní ní on the 9th of June 2021 àdúrà kẹtẹrẹ àgbà